Only Jesus TV. Mo kí gbogbo ojú tó ń wọlé Jesus TV lọ́wọ́lọ́wọ́ ojú tẹ́ fi wo kò ní fọ́ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ a máa tún mú tuntun wá fún wa lónìí gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ pé gbogbo tó bá ti ń lọ ní àyíká wa àti ní gbogbo àgbáyé láwọn máa fi tó wa létí èyí tá a tún mú wá fún wa lónìí ó ga lága jù ẹ wò ó ẹ ní láti lọ wò fún wa yín bẹ́ẹ̀ bá ṣe wò ẹ má gbàgbé láti bá wa comment láti bá wa like àti láti bá wa share ẹ̀yin tẹ́ ní subscribe náà ẹ bá wa subscribe kẹ́ notification bell yẹn bá ṣe ń jáde ní tuntun a lè máa bọ́ sí ojú ọwọ́ wa ó yá lókè lọ́hùn.
Ọlọ́run kó bá wa sọ̀rọ̀ rẹ̀ láti orí ìtẹ́. Ọ̀rọ̀ agbára kó tẹnu arábìnrin jáde. Bẹ́ẹ̀ ni Olúwa Jésù lọ. Ṣé ó sọ Yorùbá? Ó sọ Yorùbá? No, ẹ lọ tún. Náwó méjèèjì. Náwó méjèèjì. Ṣé ó sọ Yorùbá ni? Ó sọ Yorùbá. Ẹ̀rọ ni. Ẹ kó ti gbà yẹn náà tó fẹ́ fẹ́. Ẹ náwó méjèèjì. Ọwọ́ tó ń fi ìyà jẹ ti kúrò. Ẹ wà náwó. Ọwọ́ Olúwa ó yẹ kàn mí. Ọwọ́ Olúwa kàn mí. Kí mo ní kó kàn báyìí? Ẹ̀ẹ̀kan yìí ni o. Ẹ̀ẹ̀kan yìí ni o. Ẹ̀ẹ̀kan yìí ni o. Ọwọ́ Olúwa. Ìyá òtún jí ọmọ wà á dẹ̀ rí àánú.
wà á dẹ̀ rí àánú wà á rí àánú gbà. mo ti lọ mo ti lọ mo ti lọ mo ti lọ nínú ẹgbẹ́ olùṣèlú mo ti lọ mo ti lọ mo ti yọ mo ti yọ ní òwúrọ̀ mo ti lọ nínú ẹgbẹ́ olùṣèlú. Lọ́kùnrin níwájú èèyàn méje, lọ́kọ́ níwájú èèyàn méje. Mo ti yọ, mo ti yọ, mo ti yọ, mo ti yọ. Nínú ẹgbẹ́ olùṣèlú ayé, mo ti yọ. Nínú ẹgbẹ́ olùṣèlú ayé, ẹ̀yin bá ti yọ wá.
lọlé. Ẹ̀rín ni yóò yọrí sí sábà. Ẹ̀rín ni yóò yọrí sí sábà. Ìtìbáwí ni mo wí. Ẹ̀rín ni yóò yọrí sí sábà. Ìjó ni yóò yọrí sí. Ìjì ò ní jà ọ́, ayé ẹ máa mú ẹ̀rí wá, wà á rí ọwọ́ Ọlọ́run, ojú máa ti ọ̀tá ẹ̀, ojú máa ti ọ̀tá ẹ̀, ó fẹ̀rí parí ìrìn àjò, ó ò ní kábàámọ̀, ó ò ní fẹ́ kó parí ìrìn àjò, wà á ní ẹ̀rí, 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 ògo fún Jésù. Ògo fún Jésù. Ògo fún Jésù. Jésù Olúwa wa. Hallelujah ńlá kan. Ẹ má ìjókòó. Lajú. Ọ̀la ní convention bẹ̀rẹ̀. Ẹ̀yin tẹ̀sẹ̀ wa lénìí. Káàmpù wa ní Ẹgbẹ́dá. Ẹgbẹ́dá ní káàmpù wa pè ní káàmpù gbogbo àgbàlá Gabriel jákèjádò àgbáyé Ẹgbẹ́dá Olúwo ló wà. Hallelujah. Ọ̀la yìí ní ìpàgọ́ ẹ̀kan lọ́dún, sọ pé ẹ̀kan lọ́dún. Ẹ̀yin wo lẹ ti mọ̀ tẹ́lẹ̀? Ẹ̀yin tẹ́ ti mọ̀ ẹ́ hallelujah. Wọ́n tó mọ̀ tẹ́lẹ̀ hallelujah. Very good. Ó mọ̀ tẹ́lẹ̀, o ti wá mọ̀ báyìí. Wọ́n yìí ṣe lẹ́ẹ̀mejì, ó tún di ọdún tó ń bọ̀. Kí ni àkórí ẹ̀? Ẹ̀túlẹ̀ ẹ̀jẹ̀ kò lọ. Ẹ̀yin wọlé fẹ́ gba ìtúsílẹ̀ pátápátá. Lajú káwọ́lẹ̀, mo fi Jésù bí ọ. Mi máa ń tó lọ́bìlẹ̀ mú ọ jí láàárọ̀ ọ̀la. Tó la ojú rẹ tó rí ìmọ́lẹ̀ òrọ̀. Ṣé wọ́n travel ni? Tó jí láàárọ̀ tó rí ìmọ́lẹ̀ àárọ̀.
in tó kù ni pé kó o débí mọ́tò ọ̀fẹ́ máa wà ń bí. Kí mo ló máa wà ń bí? Ok, ẹ bẹ sanwó. Mọ́tò ọ̀fẹ́ máa wà ń bí. A máa kó mọ́tò bíi 20 ilẹ̀ fún yín. Mọ́tò mélòó mo gbé? Jẹ́ nǹka yìí àwọn tó ń bọ̀ náà, jẹ́ nǹka wọn náà, jẹ́ máa kà wọn náà. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. Yes, you can now. 100, 200, 300, 500, 600. Hallelujah. Mọ́mí wa, tá a bá ti lè dé káàmpù ní àárọ̀ ọ̀la, ó di àárọ̀ Monday. Kí mo lóbi? Di àárọ̀ Monday. Ẹnìkan ní àbọ̀ wá ń jíjẹ mímu. Chọ́ọ̀chì ti pèsè oúnjẹ ọ̀fẹ́ sílẹ̀ láti Friday wọ àárọ̀ Monday. Tó bá ti di aago 6 ìdajì Monday lásòrí ọ̀fẹ́. Program yẹn yóò máa jẹ́ àárọ̀ ìrọ̀lẹ́ òru, àárọ̀ ìrọ̀lẹ́ òru, àárọ̀ ìrọ̀lẹ́. Ẹ wá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ṣẹlẹ̀ ńbẹ̀ tí mi ò lè kà tán. Ẹni fẹ́ jókòó rí mi pé láti mo lè fẹ́ rí yín o, yes. Torí odidi ọjọ́ mẹ́ta ìwà níláyè ṣe kánsẹ́lì láyéláyé. Táyé ó wà gidi. Ṣé mọ́tò yìí ọjọ́ wo làwọn èèyàn ti ń dé? Àti àárọ̀ Monday ará omi ará Imo State obìnrin tó lánàá Imo State ló ti dé, ará Abuja ará Benin àwọn èèyàn wa ní òkè òkun àwọn náà ti ń dé. Hallelujah. Lájú kò gbá ẹ̀ẹ̀mejì ní ọdún, ẹ̀ẹ̀kan ni o. Ṣùgbọ́n tó wà lẹ́gbẹ̀ẹ́ sọ pé ẹ̀ẹ̀kan máa ní. Sọ pé àmọ̀tún ní sèmi ọdún ìlú parí. Yes sir. Convention ìpàgọ́ agbára. Mọ́mí wa, aago 6 ni mọ́tò ti máa gbéyàn bí láàárọ̀ ọ̀la. Aago 6 ìdájí. Tí mọ́tò bá ti gbé àwọn èèyàn wọ aago 11 òtítọ́. Orí program àárọ̀ gan ti bẹ̀rẹ̀ ẹ̀ máa tán pè ìpàgọ́. Ìpàgọ́ èèyàn ti máa ń dé lẹ̀ gan. Hallelujah. Èèyàn ti máa ń dé sílẹ̀ níbí torí mọ́tò ọ̀fẹ́ wà ní abẹ́ bíríìjì Ìwó road, mọ́tò ọ̀fẹ́ wà ní ọjọ́, mọ́tò ọ̀fẹ́ wà ní gate bus stop, mọ́tò ọ̀fẹ́ wà ní Sunmay, mọ́tò ọ̀fẹ́ wà ní Yana church. So mọ́tò ọ̀fẹ́ ti yín bì wọ́n ti tò kalẹ̀ láti aago 6. Wọ́n máa ti ń kó wọn, wọ́n máa ti ń kó wọn. Tó bá ti lè di aago 11 ọ̀tún parí iṣẹ́. Wọ́n ní wọn ò ní wá bá wa káwọn ará ilé yín o. Bá wa kí wọn o, wọ́n lò ní wọ́n lò ra ayé ìpẹ̀lẹ́. Ọlọ́run bá ọ ṣe o, ó ra àánú gbà. Ṣùgbọ́n tí ò ní mú èmi sínú convention lọ́dún yìí, Jésù ò ní dé rí. Ọlọ́run tí ò jẹ́ convention bá mi lọ hospital. Tí bá ń bẹ lọ hospital ká lóṣù kan, mo rántí ìgbà mo lọ operation ní 3 years ago àbí 4 years ago. Ọ̀sẹ̀ 3 mo lọ hospital. Béèyàn bá wà lọ hospital tí kéèsì ẹ̀ bá lágbára ó lé lóṣù kan. Wọ́n lóṣù méjì mbẹ́. Ọjọ́ mélòó ni ìpàgọ́ yín? Ọjọ́ 3 péré. Ọjọ́ ti pọ̀ jù ní òlé wà ẹ̀ ń jókòó lé. Hallelujah. Mo á fẹ́ kẹ́yìn branch ọlọ́ṣogbo ń bí kẹ́ ẹ tètè dé torí mi ìfẹ́ kó wájú pé ilé ìjókòó lọ́wọ́ ẹ̀yìn. Ìpàdé Wednesday lánàá inú ibi tá à ń lò gan ti kún already. Tẹ́ bá wá tètè dé lẹ́yìn náà mú ìfẹ́ kó jẹ́ pé wà lábẹ́ tent torí wọ́n ti gba tent. Àti ìkíní àti kejì òun máa kún. Ṣùgbọ́n wáyé pé wọ́n wà jókòó sí abẹ́ tent. A ti pèsè ibi táwọn èèyàn máa sùn sílẹ̀ ní wẹ́rẹ́ tó wẹ́rẹ́ tó ra pẹ́ǹkan sí gbé ní bọ́
mú aṣọ bọ̀ mú nẹ́ẹ̀tì bọ̀ o ìpàgọ́ ọjọ́ mẹ́ta ni o bá ń káwọn ọmọ mi dání o mọ́fọ́mọ́ lẹ̀ ń lé o káwọn ọmọ rẹ dání ààyè wà fáwọn tó fẹ́ tajà nínú convention wọn kà gbọ́dọ̀ ta ti bí wọn àdé gbọ́dọ̀ ta ti bí èèyàn ti yí ọ̀gá òkúrò náà wo oríṣiríṣi àwọn èèyàn tajà lọ convention èèyàn tó máa ń pawó wálé ṣé bẹ́ẹ̀ ni hallelujah má tọrọ nǹkan tó o bá dé má tọrọ nǹkan má tọrọ ọṣẹ má tọrọ kẹ̀kẹ́ má tọrọ slippers má tọrọ gèlèwé mú nǹkan rẹ dání má wàá yan ọ̀rẹ́ ń bẹ̀ nítorí bàbá wa ní ṣe kéde o ẹ̀yin tí a jọ máa bẹ̀rẹ̀ láàárọ̀ lábẹ́ ẹ̀ka hallelujah bí wò ó. So mo fi Kristi bẹ̀ yìí tẹ̀ ń bọ̀ they try kò mú yẹn bọ̀ ẹ̀yin abiyamọ tí wọ́n ti dàrájà wọn máa yín rú ẹ pè wọ́n o ẹ tú lẹ̀ ẹ jí ó lọ kì í ṣe ìyá nìkan ni wọ́n tú o wọn a máa tú ìyá kan tó di ọmọ hallelujah àwọn ọmọ tó máa ń kó fọ́tò wọn káàkiri yẹn pé wọ́n pé má mi ìsì ọmọ mi Lúkà máa bọ̀ sọ fún wọn pé ká bá ẹ̀ẹ̀kan lọ́dún ní sà ní ọdún tó lọ àwọn tí wọ́n lẹ́rìí wọn ṣe 1000 pé ní kan ẹ̀rì á jẹ́rìí ń bẹ́ẹ̀ àwọn èèyàn pè é rí àwọn èèyàn kan tipẹ́ wọ́n ti ń dé gbogbo branch wa pátá máa dá gẹ́gẹ́ kì í sẹ́yìn nìkan gbogbo branch wa pátá ni wọ́n ń bọ̀ àwọn èèyàn wa lórí afẹ́fẹ́ àwọn Ìkòròdú ti dé rí nǹkan wọ́n ti dé báyìí Ìkòròdú branch lẹ́kọ̀ọ́ ìwọ ará Ìbàdàn kò tí ì dé Ìkòròdú branch tí wọ́n ti dé lé mi báyìí mọ́tẹ̀ ṣe dé yìí ó dàrọ́ Monday ẹ̀làjú lẹ́yìn òní ìsìntẹ́ ṣe ń bí odi Thursday tó ń bọ̀ o kò sí sìn bí Sunday tó láti dé sí káàpù látàárọ̀ ọ̀la lọ so pé a tún lago ìsìn bí ó dọjọ́ wo àárọ̀ Thursday èmi náà sì wà mí yẹn wà wájú pẹ̀lú ọwọ́ agbára àwọn kan ṣe ń gbó wọn ṣe máa ń jáde láti nílé o wò ní mi àti ajọ múra wa hallelujah rà mo á fẹ́ fún ìròyìn ayọ̀ kan bẹ́ẹ̀ mi ní sọ́lẹ̀dì pásítọ̀ mi sọ pásítọ̀ mákindé là mo jẹ́rìí mo ti ya yín gbọ́. ẹ má wọrí yóò kàn yọ sí yín wẹ́rẹ́ ni mi fẹ́ sọ tó bá jẹ́ nǹkan surprise ni kì í sọ bẹ́ẹ̀ nǹkan ayọ̀ ni Thursday ni màdẹ́ ṣèkìní yẹn ó ti gbọ́ díẹ̀ ó rí díẹ̀ bẹ́ẹ̀ sàn. láti máa rí. ọ̀gá mọ́mí wa àárọ̀ lala máa dé sí kámpù tí wo bá wa lágbára ti dé láàárọ̀ ò lè bá wa títí ọ̀sán bẹ́ẹ̀tì kéèyàn ṣe nǹkan kí nǹkan pé kó pé oníyì o àti wá àwọn ti bẹ̀rẹ̀ láti 7 tí àárọ̀ ọ̀la á ti bẹ̀rẹ̀ láti 7 á parí ní aago kan á lọ jẹun á sinmi á bẹ̀rẹ̀ mí 4:30 ìrọ̀lẹ́ á parí 7:30 á wà lọ sùn tó bá di 10 alẹ́ á lago á sì ṣòro láti 10 wọ 2 á tún wá sùn tó bá ti sọ bá ti di 4:35 àwọn èèyàn ti máa tò lọ wẹ̀ ó ti rí èrò tí wọ́n máa tò tán fẹ́ lọ wẹ̀ fẹ́ lọ fọnú ó gbọ́dọ̀ má sì rú convention mẹ́wàá kò sí ròyìn mọ́ mi o lọ báyàn méje sọ pé kò sí ròyìn o lọ sọ fún mi wọ́n àgbàdo ìwọ ló lọ ròyìn nígboro pé mo ti lè yọ ìwọ ló lọ ròyìn nígboro. Omi abẹ́ gbogbo ẹ̀tẹ̀ máa ń bù yẹn. Àṣẹ ọ̀tọ̀ tuntun balẹ̀ sínú ẹ̀. Hallelujah. Wá o wà nítorí owó tó fẹ́ dá o. Ìlú kan lẹ́dá fún owó mẹ́sàn. Ẹ̀wọ̀n tó tiẹ̀ dá ẹ̀ pé 10. Yes. So o wà nítorí pé àbí nígbà mo ti bẹ̀rẹ̀ program sí kí mo ní ọ̀nà sókè. Ẹ ti mọ̀ kó wọ́n ṣerú yẹn ń bí. O ti mọ̀ kó wọ́n ṣerú yẹn ń bí. Tó bá jà jù pé ọ̀rẹ́ rẹ ó tàn ṣùgbọ́n ó ń bọ̀ wá gbàdúrà ni
á dẹ̀ máa tú ọ sílẹ̀. Ojú ẹnìkan sọ pé màá rí ìtúsílẹ̀ mi. Àǹtí mọ́mì wọ́n lẹ́yìn ò mọ̀ tẹ́lẹ̀. Ẹ lé délé kẹ́ sọ fún ọkọ yín pé convention ọkọ mi jẹ́ àlọ́. Ẹ bẹ̀ ọkọ yín o pé jẹ́ àlọ́ o, ẹ̀ẹ̀kan ni mo bẹ̀ ọkọ mi jọ jẹ́ àlọ́. Jábà náà ò tiẹ̀ lọ gbàdúrà. Àwọn èèyàn kó ẹrù wọn sà, mọ́tò ti ń páàkì lẹ̀. Àwọn èèyàn kó ẹrù wọn sínú mọ́tò. Wọ́n gba káàmpù wá pé àwa ti dé. Àwọn èèyàn bíi tiẹ̀ ẹlòmíì ti jẹ́ èèyàn ṣùgbọ́n wò pé no mo gbọ́dọ̀ ṣe kí ni mo gbọ́dọ̀ gbàdúrà. Ìwọ náà rí ọwọ́ lọ. Ìdíje lórí ẹsẹ̀ yẹn já lọ. Ẹ̀wà wájú tó dàrọ̀. Ẹlẹ́dàá ayé àti ọ̀run. Ẹlẹ́dàá ayé àti ọ̀run. Ẹ bá ń súnmọ́, ẹ bá ń pray fún obìnrin yẹn. Jọ́sí ẹ lọ yìí báyìí. Mi mọ̀. Ẹ bá ń pray fún, ẹ bá ń pray fún. Ẹ tẹ́wọ́ yín méjèèjì ọjọ́. Màmá máa ń farabalẹ̀. Mo fẹ́ rí mi kì í sì ní. Ìjà apàdé káàpù látàárọ̀ ọ̀la. Nọ́mbà ní ìdíje ìjókòó ni. Tábà ti parí sáwọ̀dé odidi 3 hours ní ìjókòó máa rí àwọn èèyàn ṣe kánsẹ́lì lọ. Yes sà mi ì lè rí gbogbo yín ṣùgbọ́n ẹ já rí wọn bá tá a lè rí. Kò dá kí ìrànṣẹ́ Ọlọ́run sọ pé òun o gbọ́dọ̀ mọ wá táìmù lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa gbọ́ ohun tán bá fẹ́ sọ gbogbo ẹ̀kọ́ lówó. Ẹlòmíì kàn fẹ́ sọ nǹkan. Ẹ lè pọ̀ jù bẹ́ẹ̀ lọ kí n má lè rí gbogbo yín. Bóyá pé 50 mo lè rí ògo ní fọ́lọ́run. A lè rí gbogbo yín tán. Ìwọ̀nba tẹ̀yìn bá lè ṣe kánsẹ́lì fún yẹn ṣe kí ni o ìyá ṣe fún un. Ṣùgbọ́n Ọlọ́run pèsè nǹkan ńlá ńlẹ̀ fẹ́yìn èèyàn wọ̀nyí láti ọ̀dọ̀ rẹ̀ tó fẹ́ ṣe fún yín. Ẹ tẹ́wọ́ yín méjèèjì ẹ béèrè tí ẹ fẹ́ ká máa lọ ní. Ẹ béèrè tí ẹ fẹ́.